nítorí bí ìta ṣe rí, obìnrin ará Amẹrika yìí dáná ìṣínú ààwẹ̀ fáwọn mùsùlùmí nílọrin látàrí ọ̀wọ́n gógó oúnjẹ tó gbòde pàápàá jùlọ lásìkò ààwẹ̀ Ramadan yìí. Obìnrin ará ilẹ̀ Amẹrika kan tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó tún jẹ́ obìnrin àkọ́kọ́ tó ń wakọ̀ tírélà nílẹ̀ Amẹrika, Amọ̀pé Phillips, ti bẹ̀rẹ̀ sí dáná tó sì ń pín oúnjẹ ìṣínú ààwẹ̀ fáwọn mùsùlùmí lágbègbè Ajíbẹ́sìn nílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kẹta ọdún 2024 yìí ni Aláròyé ṣàbẹ̀wò sí agbègbè Ajíbẹ́sìn níbi tí àwọn àáfàá tí Àmọ̀pé gbé ètò pínpín oúnjẹ náà lé lọ́wọ́ ti ń dáná ẹ̀kọ́ àti ọ̀lẹ̀ tí wọ́n sì ń pín fáwọn aráàlú. Gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè náà ṣe sọ, wọ́n ní wọ́n pín oúnjẹ tútù wọ́n sì tún ń dáná ìṣínu fún gbogbo àwọn olùgbé agbègbè náà, èyí tí wọ́n ní obìnrin ọmọ bíbí ìlú Èrúwà nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún ṣàgbátẹrù rẹ̀. Lára àwọn àáfàá tí wọ́n gbé ètò náà lé lọ́wọ́ tó bá Aláròyé sọ̀rọ̀, àáfàá Kamaldeen sọ pé èròǹgbà tí obìnrin ẹlẹ́yinjú àánú yìí fi gbé ètò náà kalẹ̀ ni láti máa fún àwọn tó kù díẹ̀ káàtó lóúnjẹ ìṣínú ààwẹ̀. Ṣùgbọ́n kì í ṣe inú ààwẹ̀ nìkan, wọ́n ní kí ààwẹ̀ tó dé ni àwọn ti ń pín oúnjẹ náà. Ó tẹ̀síwájú pé kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí nìkan ni o, kì í ṣe àwọn nìkan làwọn ń fún lóúnjẹ, àti mùsùlùmí àti onígbàgbọ́ tó fi mọ́ àwọn ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ń jẹ nínú àǹfààní oúnjẹ ọ̀hún. Ó ní oúnjẹ tútù àti sísè ni wọ́n ń pín, bí àwọn ṣe ń pín ìrẹsì làwọn ń pín sẹ̀mó, ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní ó kéré tán èèyàn 300 ni àwọn ń fún ní oúnjẹ lójoojúmọ́ láti ìgbà tí ààwẹ̀ Ramadan ti bẹ̀rẹ̀ yìí títí di àsìkò táwọn wà yìí. Ní ìgúnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó pàrọwà sí gbogbo àwọn tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ láti fi ti Àmọ̀pé yìí ṣe àríkọ́ṣe, kí wọ́n máa ṣàánú àwọn mẹ̀kúnnù, kí wọ́n kàn máa pariwo ìjọba nìkan. Ó ní ẹlòmíràn ní oúnjẹ èèyàn 10 nínú ilé tí wọ́n tilẹ̀kùn mọ́ láì fi ṣe àánú. Ọ̀kan lára àwọn tó ń jẹ àǹfààní oúnjẹ tí wọ́n ń pín ọ̀hún, arábìnrin Kẹ́hìndé Àlàbí, sọ pé ètò tó dára ni ètò náà tí Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí pẹ̀lú, àti pé ìdùnnú ńlá ni fún gbogbo àwọn tó ń jẹ àǹfààní ètò náà, nítorí pé ẹni tó bá rọ́wọ́ mú lọ sẹ́nu lásìkò ọ̀wọ́n gógó oúnjẹ yìí yóò fògo fún Ọlọ́run. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.